Yétúndé ṣọjọ́ ìbí ayaba Ìfàṣẹ́gun ayọ̀pẹ́ mọ́lúwà ló ṣe ayẹyẹ Elégùṣì. Mo ní kó pẹ́ kó kákò tún fèrè ìjọbìsì ayọ̀pẹ́ mọ́lúwà sí gbogbo ìkàtẹ́. Ìmọ̀tàn wa sọ pé òní lọ́jọ́ ìbí aya wa, òní lọ́jọ́ ìbí aya Elégùṣì. Ẹ̀mí rẹ̀ tó ṣe ìyá ṣàmọ́dún lọ́la sátìrà wọn níyọba. Òní lọ́jọ́ ìbí aya wa, òní lọ́jọ́ ìbí aya Elégùṣì. Ẹ̀mí rẹ̀ tó ṣe ìyá ṣàmọ́dún lọ́la sátìrà wọn níyọba. Ó tún wí pé Yétúndé Yétúndé o Yétúndé mi dá Yétúndé olórí Yétúndé o yé mo bá lóde Yétúndé aya ọpẹ́ mọ́lúwà máa wọlé màràbà Yétúndé aya Elégùṣì ọlọ́jọ́ ìbí. Wálé ọ̀dẹ̀dẹ̀dẹ̀ wálé agbádá èdè ragabo mi torí mo fẹ́ kayaba ìjìmọ̀ gbé mi ó yẹ kára fi Elégùṣì olórí Yétúndé aya Fàṣẹ́gun Elégùṣì ọpẹ́ mọ́lúwà àti gbogbo kàdé ló sọdún. Lóbi ọdún èyí tún ti yàn ó fọre olórí Yétúndé tún ti ìradùn ojú rẹ̀ pẹ́pẹ́ aya ọ̀pẹ ajífowó sẹ́sẹ̀ ajífojú ojúmọ́wù ni ojúlóge ó tẹ́lẹ̀ ọ̀la àjókòó ìgbà ẹ̀jẹ̀ ló fi ṣe ìrọ̀sẹ̀ ìyá àdéhìí ìyẹ̀yà Adédoyin ìdáàbí amọ̀bọ̀ jágbàrọ̀ gbọ́rọ̀ òwégèdè kó yẹlẹ́sẹ̀ ó dàrú ẹlẹ́sẹ̀ iyùn ọlọ́wọ́ ọdẹ onígbàjúmọ̀ arìn mọ́kà bùkù onígbàjúmọ̀ agbẹ́gbẹ́gbẹ́ mú oge àṣeṣe ìwẹ̀yìn ọmọ abíjú wọjà wọn rìn gbẹdẹ́kẹ́ ọ̀bù wọjà wọn parí ìdàrídà olórí ajígbọ́tọ̀kọ ajígbọ́tọ̀ ọmọ mọ́mọ́ bẹ̀rù èèyàn ògé ló ń ṣe oníwà tó níláárí oníwà tó wùyàn aláṣọ àlàjọ pẹ̀lẹ́ kò sọ ọ̀rẹ́ àyàfà ọmọ alíbírè mọ́mọ́ tó rọṣọ ọmọ alíbírè mọ́mọ́ tẹ́rọ ẹ̀wù ìfọ́gbé irúmọlẹ̀ àtúntì ẹ̀ṣẹ̀. ìyá ọmọ wọn nínú Ìbẹ̀jú Lẹ́kì ọmọ oníkì mẹ́ta níbẹ̀jú ìkan sowó ìkan soyò ìkan sàlárì tí wọ́n pè ní Bàbáṣọ ilẹ̀ àyà Elégùṣì. Elégùṣì ọmọ ìrọ́pọ̀ láwẹ̀ ẹ̀kọ́ mẹ́rin ọmọ lọ́fì àjáyé ọmọ fàárọ̀pọ̀jò ọmọ ẹlẹ́gbà mẹ́ta lọ́pọ̀ ọmọ ọ̀dà mẹ́ta lágbàdo ìkọ̀lẹ́ mi ọmọ ẹ̀pọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ lẹ́gùdẹ ìlàsẹ̀ wọn kì í fọkọ́rọ́ bẹ́ẹ̀ ni wọn kì í fọdáró bí a kò bá lọ àwọn gbọ́dọ̀ kúrò níbẹ̀ dandan ni ìyá ọmọ akédìgbò kẹrù ó bèrè ọ̀nà ọmọ ẹlẹ́kùnmẹ́dẹ́mẹ́dẹ́ ọmọ afẹ́lẹ́jà ọmọ mámú tèmi nìkan ọmọ apẹ̀kọ́ ọmọ òbóbìnrin jẹ ọmọ asádìgbòríkì ọmọ